Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bí tẹ́ ti ń gbọ́ wa. This is Digi Naija. Don't forget to subscribe, like and share. Ọ̀rọ̀ ti di gòbé báyìí o. Ṣé rántí bọ́ì Sego tó accuse MC Olúọmọ pé ó rí èèyàn mọ́lẹ̀ ní Òṣòdì, pé ó rí aláboyún mọ́lẹ̀, pé òun dẹ̀ ní proof ibi tó rí sí. Ó dàbí pé ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ báyìí o. Ó wà lágọ̀ọ́ ọlọ́pàá. Òun ni àbọ̀lọ́rẹ́ jáde pé gbogbo proof tó lóò ní àwọn tí ń dúró de proof ẹ̀ báyìí, àti bọ̀bọ̀ kan náà again tó sọ pé ká lóun ni Sego ni òun máa ti pa MC Olúọmọ tipẹ́tipẹ́, pé òun tiẹ̀ ní máa wò níran. Orí show kan ló ti sọ dàkẹ́ Feel Right News ló ti sọ gbogbo kinní yẹn. So gbogbo àwọn tó wà nídìí mátà yìí, gbogbo wọn ni wọ́n máa ṣàbáyé o. Wọ́n ti ń ṣàwọn ẹlẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ wá nǹkan fìdílé nǹkan. Jẹ́ ká jọ gbọ́ gbogbo bí ọ̀rọ̀ yìí ṣe lọ, torí àbọ̀lọ́rẹ́ ti tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ pátápátá báyìí. Wọ́n ní Mẹ́kà tó lóun fẹ́ lọ o, kirikiri ló wà báyìí o. Èmi kọ́ ni mo sọ, àbọ̀lọ́rẹ́ ló sọ o. Ẹja àjọbọ lẹ́nu àbọ̀lọ́rẹ́ tó ń ṣe ní ilẹ̀ pápá. Now ṣe wá rí, ẹ má gbàgbé fídíò yìí, ẹ má gbàgbé fídíò yìí, ẹ má gbàgbé fídíò yìí, ẹ jẹ́ tí mo wá, ẹ má gbàgbé fídíò yìí, sọ̀rọ̀ fún wọn. ó ń bá ẹja ni wà láìka lásìmọ́ bí láìláṣà Sego kan ló ń bá ẹja. nǹkan tó lọ sọ fọlọ́run ní Káàbà tí ó yẹ kó ṣe bẹ́ẹ̀, nǹkan ẹ tí ò má déhùn ẹ̀jẹ̀ tó ṣe fọlọ́run, ẹ̀jẹ̀ tí ò múṣẹ lọ́dọ̀ Ọlọ́run tó múṣẹ fọlọ́run ló lọ́rọ̀ àwọn ọmọ Òṣòdì yẹn, ẹ̀jẹ̀ ẹ̀ lọ́lọ́run ṣe padà kọjú ìjà sí ẹ. MC mo fà ọ́ tó ní mi, mo fi búra fún ẹ. tó bá ti gbọ́ fídíò yìí máa lọ rántí pé mo rán ẹ létí padà bọ́ tí mo sọ yìí. That's number one. Number one. Number two. Olóyún tó rì mọ́lẹ̀ lóṣòdì. Okay. Olóyún tó rì mọ́lẹ̀ lóṣòdì. èmi àpò dáàgì èmi ni o. èmi máa ń sọ ní pé kò sọ ọlọ́pàá tó lè fi gbé èmi. àtijọ́ ń wà lẹ́nu mátà yìí, mo ti ń bá yín pò bọ̀ tipẹ́tipẹ́. tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín sẹ́. ìjọ́kíjọ́ tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín. ìjọ́kíjọ́ tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín. àbí ẹ̀ka àwọn bọ́ìsì kan bọ́ta ẹ̀yẹ̀sẹ̀ kan bọ́ìsì bọ́ta pẹ̀lẹ́ mi. ẹ̀ka àwọn yẹn sẹ́gbẹ̀. àwọn bọ́ìsì kan bọ́ta sí ìwọ ta ni. tí bá sáfẹ́ yàn ọkàn nu wọn kó má sùn wọn fún mi. kò dẹ̀ ní sùn wọn fún ẹ pẹ̀lú bó ṣe sọ ẹ̀. a kó gbogbo proof yìí wá. bọ̀bọ́ yìí lóhùn ní proof tí MC Olúọmọ, mo ti post gbogbo kìíní ẹ̀. Now ọlọ́pàá ti wá gbé ń sìn, ó ti ní kó lọ remind ẹ̀ for 32 days. ẹni tó bẹ̀rẹ̀ sí Mẹ́kà òun tiẹ̀ ti gàràfà tiẹ̀ ó ti gàràfà tiẹ̀ báyìí, ó ti gún àràfà tiẹ̀ nínú prison, ó ti gún àràfà tiẹ̀ báyìí nínú prison. àràfà ẹ̀ ló ń gùn lọ́wọ́ báyìí. àràfà gidi ló ń gùn, torí pé ó lè sọ̀rọ̀, ó lè sọ nǹkan tó wà ní títì, ó lè sọ nǹkan tó wà lójú ayé pé even ó lè fi allegedly sí, ó lè sọ̀rọ̀ pé kìnnìkan ọ̀rọ̀ National Union wọ́n gbowó báyìí wọ́n ṣẹ́wó báyìí. ó lè sọ̀rọ̀, ọ̀rọ̀ tó wà ń ta ni, ọ̀rọ̀ tó bá hàn síta gbangba ó lè sọ. but personality Olúọmọ ò ní take care, Olúọmọ ò ní take care easy fún anybody inú yín. ṣọwárí list jẹ́ ìṣòwò kan fún yín, ẹ̀yin tẹ́ wà ní list, jẹ́ kí n wo list yẹn. 12 ṣé 12 àbí 13 ni? àwọn kan yẹn ò ní 20 bí 12 lẹ́wà ní list. mo dẹ̀ promise yín pé gbogbo yín náà máa mú, torí pé gbogbo fídíò yín pátá bọ́ tó bá ní kó ṣe gbogbo yín lẹ́ẹ̀kan náà, àwọn máa sọ yín, ẹ máa sọ wá lẹ́nu, ẹ máa sọ wá lẹ́nu, ẹ máa sọ wá lẹ́nu. so àwọn máa mú fún yín. ṣe Facebook mi, ẹ jọ̀ọ́ ṣe Facebook mi show báyìí. kí ni ṣe Facebook mi o, ṣe Facebook mi hag ni. ẹ jọ̀ọ́ o, ṣé ẹ ń wò mí báyìí? ṣe Facebook mi hang ni. ṣé ẹ rí mi báyìí? Okay, yes, okay, wọ́n wà ń bẹ̀. Okay, I'm there. ẹ ṣé o. now ẹ jọ̀ọ́ tí n bá wà ń bẹ̀, ẹ jọ̀ọ́ tẹ love and like. Okay, I'm there. Okay, now Sherry Bomodeno Sego
ṣe rí àwọn tó máa àwọn tí wọ́n ti kóra àwọn ìjọ sọ pé máa ń sọ fún mi pé wọ́n kò ṣe pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ráràbù ńláńláńlá fólú ọmọ wọ́n ṣe pé ńláńláńlá bóyá wà ń sìn Sego ò lè lọ mú bí kan wá tí mo ti ṣépè fún fámílì òun kò lè mú bí kan wá tí mo ti ṣépè fún ìyàwó ẹ̀ kò lè mú bí kan wá tí mo ti ṣépè fún ọmọ ẹ̀ kò lè mú bí kan wá tí mo ti dúró báyìí pé tí mo ti ń defame ẹ̀ personality ẹ̀ kò sí kò lè rírú ẹ̀ but ẹ̀yin máa tọwọ́ bọ personality èèyàn ẹ máa tọwọ́ bọ personality bàbá èèyàn ẹ tọwọ́ bọ personality ìyá èèyàn ẹ tọwọ́ bọ personality àwọn ọmọ èèyàn ẹ tọwọ́ bọ personality family èèyàn sọ̀rọ̀ union nìyẹn ẹ ti rí pé ẹ̀yin tó kù ẹ máa wọ́ wọn po ìwọ mi ní dárúkọ anybody bẹ́ẹ̀ máa wọ́ mọ̀ pokàn máa rí kọ́kọ́ máa dé lójijì list yẹn pé gbogbo yín dẹ̀nà máa mú list yẹn máa mú ilé ẹ̀kọ́ kan báyìí máa mú ilé ẹ̀kọ́ jẹ́ kí n wo mo ti post kìíní ẹ̀ jẹ́ n tí wo ń bọ̀ náà mo ń bọ̀ ẹ jẹ́ kí n fi kọ́kọ́ hàn yín bóyá kí n dẹ̀ ká ni bóyá kí n ká ni pépà gbé ẹ wò mo ti post ẹ wo lórí ẹ wo orí kìíní mi mo post ẹ ṣé wọ́n mọ̀ kan sí bọ̀bọ̀ yìí sọ bọ̀bọ̀ yìí ní wọ́n rán òun ni ó ní wọ́n rán òun kóun sọ bẹ́ẹ̀ ni ta ló rán ẹ kó sọ bẹ́ẹ̀ kò dárúkọ ó dẹ̀ sì máa dárúkọ ó ní wọ́n ní kóun sọ bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ní kó sọ bẹ́ẹ̀ ó máa kàn yín o ó ní wọ́n ní kóun sọ bẹ́ẹ̀ ni àwọn ní ókè o àwọn ní ìwọ àti ta lẹ́jọ́ wà níbẹ̀ ń gbà yẹn TikTok yìí ẹ mọ̀ pé ṣe TikTok ẹ̀hún lélẹ̀ ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ eléyìí. ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn mi ẹ kú ojúmọ́. ẹ wo TikTok tó gbé yìí ẹ wo TikTok yẹn. mo káwọn bàbá mi mo káwọn ọmọ kékeré mo ká gbàlagbà ẹ kú ọjọ́ mẹ́ta ẹ rí pé ó ti ṣe. TikTok yẹn wọ́n béèrè pé ta ló ní TikTok ó lóun kọ́ lòun ní wọ́n ta ló ní TikTok yẹn wọ́n ní ẹni tó ní TikTok yẹn wọ́n ní kó lọ gbé wá ó ní ẹ máa wo ẹni tí ó ti lè bí kankan tó ní wọ́n set ring light fóun ni òun kọ́ lòun wọ́n ní kó òun sọ ni ta ló ní kó sọ àtẹni tó ní kó sọ yẹn wọ́n máa jọ mú gbogbo yín ẹni tó ní kó sọ wọ́n máa mú torí pé à ń sọ fún yín gbà yẹn pé tí máa ń sọ pé ọ̀tọ̀ ní ọ̀rọ̀ ọ̀tọ̀ ní ọ̀ràn ọ̀rọ̀ ni kò sọ má dáràn ọ̀ràn lẹ́yìn ń dá mi ìwà mi tó fẹ́ dárúkọ o bọ̀ nínú ẹ̀yin state executive yẹn tẹ máa ń sọ̀pọ̀tì wọn yẹn mi ìmọ̀ ẹni tó máa dárúkọ nínú yín ẹnu tèmi kọ́ lẹ ṣe máa gbọ́ ẹni tó máa dárúkọ nínú yín máa mú ẹ má sọ pé bóyá Olúọmọ ò ní take that shit again nísìn Olúọmọ ò ní take that shit again nísìn fún yín mọ́ torí pé bó ṣe máa ń dákẹ́ tó ló wọn máa dákẹ́ fún yín ẹ ti sọ di àrífín ẹ ti abuse ẹ kí ló máa ṣe ni pé àgbàlagbà lòun àkìtàn lòun chairman lòun tó bá ń sọ̀rọ̀ kó òun má sọ̀rọ̀ kan òun á padà wá ṣe kí ni òun á máa ṣùgbọ́n ẹ ti abuse ẹ deformation of character now nísìn ó wá ń sọ̀rọ̀ ó kọ́kọ́ deny pé irọ́ òun ò sọ kankan o òun ò ṣe kíní kan o mo wá send video yẹn sí pé wọ́n á play video yẹn fún now pépà gbé ó dà pé Tribune ló gbé mú bọ̀ ẹ máa wòran mú bọ̀ ó ń bọ̀ ṣebẹ́lẹ̀ ní gbọ́ràn ni ṣebẹ́ lórí yín yìí ni ṣebẹ́ lórí yín yìí ni òun lẹ ń wò yìí ṣẹ́rí Tribune ló gbé jẹ́ pépà tó gbé ṣé Tribune ló gbé news ẹ̀rí wọ́n sáàkù ẹ̀ ni wọ́n gbé sórí newspaper ní ṣẹ́rí newspaper ló gbé ẹ̀rí news gbé wọ́n sáàkù bẹ̀rẹ̀ báyìí
ìjà tó mọ̀ pé ò lè jà má bẹ̀rẹ̀. Now mo fẹ́ wo ẹ̀yin National Union ó dà pé nísìnyí wọ́n ti remind ẹ̀ sí prison wọ́n ti remind ẹ̀ sí prison wọ́n remind ẹ̀ sí prison sí wọ́n wá ní kó wá defend nǹkan tó sọ wọ́n ní kó wá defend ọ̀rọ̀ tó sọ yẹn ìwọ dẹ̀ ló ń sọ̀rọ̀ pé ẹni ọlọ́pàá tẹ bá rí kọ́ lọ gbọ́lọ́pàá wá bá ẹ kọ́ lọ gbọ́lọ́pàá wá bá ẹ ìwọ ló fọ́n bù lọ́mọ ọlọ́pàá ẹ tuntun gbọ́ lẹ́nu ẹ ẹ tuntun gbọ́ ó yá sọ̀rọ̀. Sọ̀rọ̀. Tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín sẹ́, ìjọ́kíjọ́ tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín, ìjọ́kíjọ́ tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín, àbí ẹ̀ka àwọn bọ́ọ̀sì kan bọ́ ẹ̀yẹ̀ṣẹ́ kan bọ́ọ̀sì kan tà pẹ̀lẹ́ mi, ẹgbẹ́ àwọn yẹn sẹ́bẹ̀. Ẹni pólísì ẹ̀ bá lọ bá, tí bá sáfẹ́ yàn ọ̀kan nu wọn, ó má sùn wọ̀n fún mi. Má kó gbogbo púrúfù yín wá. Ṣé ẹ máa sọ̀rọ̀ sí sáìdì wa, àánú ni màá gbá àṣírí ti yín wá ni. Mo rò pé ẹ gbọ́, ó ní ìjọ́kíjọ́ tóun bá sá fún wọn ní ọlọ́pàá yín kó má sùn wọ̀n fóun. Ó ní ìjọ́kíjọ́ tóun bá sá fún ẹ ní ọlọ́pàá kọ̀ọ̀kan kó má sùn wọ̀n fóun, òun á kó àwọn púrúfù wá. Now ọlọ́pàá wá ń béèrè púrúfù lọ́wọ́ ẹ̀ báyìí. Ọlọ́pàá ń béèrè púrúfù lọ́wọ́ ẹ̀ báyìí. Pé púrúfù ẹ̀ dà. Àwọn ọlọ́pàá ti dé. A fẹ́ béèrè púrúfù lọ́wọ́ ẹ̀. Púrúfù ẹ̀ dà. Níbi tó ti rí olóyún mọ́lẹ̀ àti ọmọ. Ó wá ní òun ò ní púrúfù lọ́wọ́, wọ́n ní kóun sọ bẹ́ẹ̀ ni. Ta ló ní kó sọ bẹ́ẹ̀? Ìyẹn ẹ máa gbọ́ yẹn láìpẹ́. Ta ló ní kó sọ bẹ́ẹ̀? Ìyẹn ẹ máa gbọ́ yẹn láìpẹ́. Àkọ́kọ́ ni pé ọ̀gá ẹ nítorí nǹkan tó ṣe yìí ọ̀gá ẹ tó fún ẹ ní àjì lé lórí ẹjẹ́ àgbọ́bi tí ṣé mo ti gbé yẹn kúrò ní tak mo ti yọ yẹn kúrò ń bẹ̀ padà mo ti yọ kúrò àjì tán fún ẹ tó ń dúpẹ́ àjì ìwọ ló kọ́kọ́ lọ gàràfà àràfà àti tiẹ̀ àràfà tiẹ̀ Ìkòyí ló ti ń gùn máa gun àràfà ẹ lọ Ìkòyí láìfù Ìkòyí yẹn náà dùn máa gùn lọ àní tẹ bá ti ń sọ̀rọ̀ ẹ máa rántí ọ̀la ẹ máa rántí pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣé mo ní proof ẹ̀ ṣá tó o bá wá ní proof ẹ̀ máa fi allegedly sí tó o bá tẹ̀ tí wá ní proof ẹ̀ tó pé ẹni tó tiẹ̀ ní proof gan ó ń fi allegedly sí ó ń sá tábà tiẹ̀ tí wọ́n á rò bẹ́ẹ̀ kó wá tún wá pè ẹ́ ṣàkíyèsí padà pé ọ̀rọ̀ tó sọ yìí ṣó lè defend ẹ̀ ṣá instead kó wá ní ọ̀rọ̀ tí mo sọ ẹ má bínú o ìbínú rẹ̀ kì í sọ o tún wá padà o tún ṣe another video o tún wá ń lérí ò ń léka pé irọ́sẹ̀ proof wà lọ́wọ́ mi kò sí nǹkan ẹ̀gbọ́n ẹ̀ kejì ẹ̀gbọ́n ó yá sọ. Ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn mi ẹ kú ojúmọ́ kọ́ àwọn ọ̀rẹ́ mi mo káwọn ẹ̀gbọ́n mi mo káwọn ìyá mi mo káwọn bàbá mi. a kí à ń gbọ́ ẹ fi kíkí lẹ̀ sọ síwájú. ẹ kú ọjọ́ mẹ́ta ẹ rí bó ti ṣe díẹ̀ tẹ̀ rí èyí tó ń ṣe yẹn ó dàbí ìgbà tí pàṣọ ń kíyàn. pàṣọ ń kí ẹ àwọn tí ń kí ẹ prison yàrá báyìí. so ẹ máa dárúkọ mi lọ inú mi ń dùn pẹ̀lú ìtẹ́ ṣe yẹn inú ẹ ń dùn ẹ ṣe ń dárúkọ mi yẹn but ẹ jẹ́ pé ṣàkíyèsí kan náà kí ló dé tẹ́ pé ẹnu ń sì lára oní ẹlẹ́wọ̀n yín náà kí ló tí ẹnu ń sì lára oníkèémù yín náà. ok. àrékèrèkè ó ti kún ọwọ́ yín àrékèrèkè ó kún ọwọ́ yín Àgàbàgebè ọwọ́ yín ló kún. ìwọ olú ẹran yẹn mò ń bá rí o. olú ẹran àtàjà ẹ̀ tó wà France yẹn. ok. mo máa ń gbéṣẹ́ gbogbo máa dárúkọ mi yẹn. bàbá yín sẹ́ mo ní wọn òbí yín dá ẹ̀ lè dráàgì mi. Akínsànyà ni mò ń jẹ́ ogun làwọn bàbá mi ń jà. báwa ni tèmi ṣe máa jẹ́ ti máa ṣojú.
báwo ni tèmi ṣe máa jẹ́ ti máa ṣojo mo ní kẹ́ drag mi dé ẹni wíẹ̀ mo ní mo ti rẹ́dì ṣé eré lẹ rò pé mò ń bá yín ṣe ni ẹ̀yin tẹ́ ní tìjú ó ń lé mi lẹ ṣe Lagos State títí. máa kó tiẹ̀ nídìí má sọ̀rọ̀ jù á ti gbọ́ ẹ ó ní ẹ dráàgì òun sẹ́ ó ní ẹ dráàgì òun àníkẹ́ dráàgì òun òkè báwa alẹ́wọ̀n bí wọlé lẹ́wọ̀n báyìí á dẹ̀ tí wá dráàgì ẹ akọ̀ sọ fún ẹ pé àti ẹ ní láti dráàgì akọ̀ sọ fún ẹ pé bọ̀bọ̀ ọ̀rọ̀ tó sọ fún wa ń púrùfù ẹ̀ ó tán ìjọba ẹ bá wa béèrè púrùfù lọ́wọ́ ẹ̀ wọ́n wá kọ̀kọ́ ó tí ì lọ́jọ́ mélòó kan o ọlọ́pàá kọ̀ ara mu lásán ni o ó ti ní wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ ni o ta ló ní kó sọ bẹ́ẹ̀ ó ní wọ́n ní kó òun sọ bẹ́ẹ̀ thank you for the gift ta ló ní kó sọ bẹ́ẹ̀ ẹni tó ní kó sọ bẹ́ẹ̀ yẹn làwa ń dúró dè nsìn kó wá sọ fún wa ìyẹn bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún gbé ẹ̀dí sẹ́gbẹ̀ẹ́ kan ó tún kẹyọ kan ẹ jẹ́ ká tún bọ́ sí another step ẹ tún gbọ́ eléyìí náà ẹ gbọ́ ẹni gbogbo yín ẹ gbọ́ nǹkan tí eléyìí náà sọ ó yá sọ̀rọ̀. ìmọ̀ wà tí mo kó ká sáré àwọ̀ yẹn ó láìpẹ́ kẹ̀kẹ́ pàǹtì ó láìpẹ́ kẹ̀kẹ́ mi fọ́nà múra ẹ má yẹ kí wọ́n sọ ikú because ọmọ pé mi ò yọ̀rọ̀ sọ you understand MC ò ṣe dáadáa. ok MC ò ṣe dáadáa sí wọ ẹ̀gbọ́n tẹ́lẹ̀ náà sọ ó ní tí bá wà ní tóun bá wà ní position tí Koko Zaria wà ó likely kóun ti pa MC Ọlọ́run ọ̀tá ṣe pọ̀ jù báyìí kò lè ṣe kó má wà bẹ́ẹ̀ tí ògo bá lọ sókè ọ̀tá máa pọ̀ tó go bá lọ sókè ọ̀tá máa pọ̀ now ẹ gbọ́ eléyìí náà ó ní tóun bá wà ní position tí Koko Zaria wà ṣọmọ position tí Koko Zaria wà Koko Zaria tí hòtẹ́ẹ̀lì tó kọ́ hòtẹ́ẹ̀lì almost bíi 600 million tó kọ́ hòtẹ́ẹ̀lì onílé ńlá oúnjẹ ó mú ó wà òkè òun fúnra ló fẹ́ náà sọ pé òun ní mọ́tò 70 million òun díẹ̀ ní mọ́tò káàkiri bá ń béèrè pé gbogbo nǹkan yìí nǹkan tó ní yìí ṣé rẹ̀jíìmù Sego yìí ló ní torí gbogbo ẹ̀yin èèyàn kí lẹ tún fẹ́ jẹ kí lẹ tún fẹ́ rí kí lẹ tún fẹ́ gbà eléyìí wá ń sọ̀rọ̀ ó ní tóun bá ẹtútùn gbọ́ lẹ́nu ẹ̀ jẹ́ ẹtútùn gbọ́ ọ̀yà ẹtútùn gbọ́ ọ̀yà. ìmọ̀ wà tí mo kó ká sáré àwọ̀ yẹn ó láìpẹ́ kẹ̀kẹ́ pàǹtì. ok ó láìpẹ́ kẹ̀kẹ́ mi fọ́nà múra ẹ má yẹ kí wọ́n sọ ikú. ok ẹ ṣe hàn ní yọkọ ẹni tó interview ẹ wọ́n interview ẹ ni péèjì tó interview ẹ wọ́n máa béèrè ìwọ fún ara ẹ àwọn tó mọ̀ ẹ́ máa gbé ẹ jáde wá wọ́n máa fi ìwọ má wọrí ṣe bó fẹ́ pa MC ìdí tó fẹ́ fi pa MC ó máa sọ fún wa ohun tẹ́ MC ṣe fún ẹ bóyá MC gbàyàwó tiẹ̀ náà ni o bóyá MC gbàyàwó tiẹ̀ náà ni o bóyá MC gbàyàwó ẹ ni o bóyá nǹkan kan ni o ó máa sọ fún wa ìdí tí wọn náà fẹ́ fi pa MC ó máa sọ fún àwa fẹ́ mọ̀ ìdí tó fẹ́ fi pa MC. Bọ̀. ìdí tó fẹ́ fi pa MC ó máa sọ fún wa kí ni ìdí tó fẹ́ fi pa MC ó máa sọ fún wa ṣáàdì bá bíbí ṣáàdì sọ wípé ẹ pọ̀ ń bẹ̀ ṣáàdì wà tó wá mo ní fún yín gbogbo yín lára mo ní fún yín lára kí n ta ṣé mi tí màá lo time jẹun wo time mi dà mi ní time púpọ̀ mọ́
mo ní time púpọ̀ láyé bẹ́ẹ̀ mi ní time púpọ̀ lọ. O ní o fẹ́ pa MC pé tó bá wà ní position tí Zaria wà ó likely kó ti pa MC. Why? Kí nìdí? Wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀, ọlọ́pàá máa béèrè lọ́wọ́ ẹ̀. Ṣé interview tó ń ṣe yẹn ló ń gùn ẹ́ ni? Jẹ́ n gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan, jẹ́ n tún padà wá sórí Sego padà. Sego, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, àwọn wo ló ń ti Sego gbọ̀ngbọ̀n? Gbọ̀ngbọ̀n kan ò sí àfẹni tó bá ń tira ẹ̀. Owó ẹ tẹ́ bá mọ guy yìí, tẹ́ bá mọ dáadáa, ẹ lè tún fún mi ní another info, ẹ download ẹ fún mi lóríṣiríṣi. Ẹ send ẹ tẹ́ bá mọ bọ̀bọ́ yìí, ẹ send ẹ fún mi dáadáa lóríṣiríṣi. Ẹ WhatsApp mi, ẹ dábò mi. Although iṣẹ́ ti ń lọ, bọ̀ ẹ tún dábò mi. Ṣé láwọn tó kù, èrò ṣì pọ̀, gbogbo yín lẹ máa rojọ́ yín lẹ́yọ kọ̀ọ̀kan. Now, mo sọ̀rọ̀ pé kí ni Sego gangan fẹ́? Àwọn tó máa dúró tì wọ́n náà báyìí, tó máa gé ẹ lẹ́yìn báyìí, tó máa ṣẹ́ ẹ lẹ́yìn báyìí, wọ́n wà pẹ̀lú òòlù sórí kòkòrò tí ò fi ní ṣẹ̀sín, góńgó orí imú ẹni ní gbé. Ẹni tó chòkálẹ̀ báyìí, tó ń wò di ẹni tó sin ẹ̀gbọ́n ẹ̀ níyàwó ní òwò níṣojú àbúrò náà ń wò. Ó dáa, ẹ jẹ́ ká sọ báyìí, gbogbo kinní kan, Kúdẹ̀tì. Mo sọ̀rọ̀ kan lánàá mi ìparí ọ̀rọ̀ yẹn. Ó pè Kúdẹ̀tì kó kúkú dúró síbi tí Olúọmọ wà. Torí pé kí ni nǹkan tó fàjà? Yàtọ̀ sí pé ó ń ṣe ọ̀rọ̀ Kúdẹ̀tì ló fa ìjà láàrin Olúọmọ àti Sego ó jù bẹ́ẹ̀ lọ. Ẹ gbọ́ lẹ́nu mi dáadáa. Tó bá jẹ́ pé nítorí pé Olúọmọ sọ pé òun fẹ́ lọ kú nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀, kó òun kọ́kọ́ lọ wò ó. Torí pé Olúọmọ kọ́kọ́ fẹ́ lọ convince gbogbo National Union tó ti kú ò ní South West, ó fẹ́ lọ dá wọn padà wá. Ó dẹ̀ máa take a move ni. Wá ní torí pé certificate return of chairman ti wà lọ́wọ́ ẹ̀. Olúọmọ ti ṣe 4 years. Ó tún ti gba certificate míì another 4 years to continue 8 years. So kò sí nǹkan tó lè ṣe ju pé kò máa ní kò lè sọ pé òun disqualify ara òun, kò possible bẹ́ẹ̀ according to you. Ó kò lè okay, òun fẹ́ step down, ṣùgbọ́n òun fẹ́ lọ wo nǹkan, but according to the constitution kí deputy máa control lọ. Ṣùgbọ́n torí pé Sego ti ní èrò nú tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó dá ká wá sọ pé àti wá parí ìjà yẹn, ká wá sọ pé okay, ó dá má bínú, ó yá ìwọ ni next stage chairman, ìwọ náà lẹ́lú wọ́n ló máa control lọ, kí Sego máa control lọ, ó yẹ kí ìjà yẹn tán, bẹ́ẹ̀ kò tán. But torí pé Kúdẹ̀tì náà kò ní ẹ̀rọ nú, Kúdẹ̀tì ò lẹ́rọ nú. Ẹ̀yin union yìí gbọ́, wàláhì súnmọ́ bí dára sí láwọ́ à ń gbọ́, mo sọ for free lálẹ́ yìí. Kúdẹ̀tì. Anyway, má jẹ́ sọ̀rọ̀ jù. But ẹ bá ń béèrè, ṣé Kúdẹ̀tì ń ṣe treasurer ní Lagos State? Kúdẹ̀tì ò ṣe treasurer ní Lagos State. Kúdẹ̀tì is just fìdíyẹ ní NURTW. Kúdẹ̀tì fìdíyẹ ló wà. Kò relevant. Ojú lásán lẹ́kọ̀ọ́ rí tó kàn ń ṣe ń bẹ̀. Kò relevant rárá. Kúdẹ̀tì ní treasurer. Owó òdòwó ẹ̀ o kò sówó lọ́wọ́ Kúdẹ̀tì o kò gbowó dání as treasurer o. No, kò gbowó. Ó ní meeting kan tí wọ́n ṣe tí wọ́n pa kámẹ́rà. Bọ́ nítorí pé wọ́n pa kámẹ́rà yẹn, mo ní gbogbo nǹkan tó sọ ń bẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n èmi ò ní lò lénìí. Ó dijọ́ tọ́rọ̀ bá débẹ̀ kí n tó lò. Legacy. Nǹkan tí mo máa kàn ṣọ́ra mà ní. Nǹkan tí mo máa ní lọ́wọ́ pọ̀ gan. Bọ́ mo tọ́jú tí bá ju fídíò yẹn. Tí bá ju fídíò yẹn, kò sọ fẹ́ anybody pé off the camera.
off camera, off anything. Sego wa ń sọ̀rọ̀ lọ, ó wá ń sọ yálà ìyá burúkú ọ̀rọ̀ sí Kúdẹ̀tì. Tí ẹ bá gbọ́rú fídíò bí tí wọ́n ti ń sọ̀rọ̀ sí Kúdẹ̀tì, tí wọ́n ti ń lálé ẹ máa gbọ́ máa ṣe pé ntí Kúdẹ̀tì fọwọ́ ara ẹ̀ wá òun ló rí. Ṣé rí kéèyàn láyọ̀ ọkàn. Ìwọ tó bá fẹ́ jẹ state chairman tó bá dọ̀la, don't be a coward. Then pass the message.